ọ̀rọ̀ ti yá dójú rẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ìyẹn ọmọ nàìjíríà káàkiri ibikíbi tí ẹ̀ tẹ́ gbọ́ mi ọ̀rọ̀ ti dójú rẹ̀ Alfaakeem ti yá Fariga. Alfaakeem gbajúgbajà àfá tí gbogbo àgbáyé mọ̀ ti yá Fariga nípa ọ̀rọ̀ chọ́ọ̀chì àtọ̀rọ̀ mọ́sálásí ìwọ ìmọ̀jẹ̀mẹgbọ̀n yẹn lákòókò ìwáyà gbọ́n Alfaakeem sọ ọ̀rọ̀ kúnnú fọ́nrán. ọ̀dà akéyìn onílàákàyè o wàláì ọ̀dà akéyìn onílàákàyè aláàbọ̀ làákàyè kò ráyé wá ní orílẹ̀-èdè yìí o àfẹ́ mọ́sálásí mọ́ gbogbo ẹ̀yin àfáà súnà tẹ́ ń lọ sí Saudi lọ gba mọ́sálásí wá àfẹ́ mọ́sálásí mọ́ àfẹ́ kànga mọ́ lórílẹ̀-èdè enough of mosque kọ́dà ẹ̀yin pásítọ̀ tẹ́ ń lọ sí Jerusalem lọ sí kí lọ gba máa gbé church wa àfẹ́ mọ́ tẹ́ ẹ bá wọ àdúgbò kan mọ́sálásí bíi márùn-ún bẹ́ẹ̀ ládùúgbò kan mélòó gbogbo èèyàn ti bẹ́ẹ̀ ládùúgbò ti mọ́sálásí márùn-ún bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wọ àdúgbò míì church bíi mẹ́wàá lọ́wọ́ aládùúgbò òdìdí àdúgbò ẹ̀yọ kan so mélòó ní gbogbo èèyàn ti bẹ́ẹ̀ ládùúgbò yẹn ti church mẹ́wàá bẹ́ẹ̀ ẹ wo craziness ẹ wo craziness ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ èèyàn kan ọ̀rọ̀ ẹ̀gọ́ èèyàn ní ìmọ̀ yàtọ̀ o ọ̀rọ̀ onílàákàyè bákan náà ní ṣe máa rí o Ibrahim Traoré kudos to that vibrant president kudos to that Burkina Faso very young president kudos to him onílàákàyè tó bá jẹ́ pé gbogbo àwọn tẹ̀bùlígù àti àwọn alùfúnà tá ń lọ bá ṣe nílàákàyè ló ná bá ṣe nílàákàyè nìyẹn ṣé kò ní dá ẹ lọ Saudi àkó masasi fún kẹwàá máa kọ sí Nàìjíríà masasi ẹ wà nílàákàyè láti ẹjọ́ ìpè ṣé masalasi nìkan masasi láàmú àjẹ ní Nàìjíríà ṣé church láàmú àjẹ ní Nàìjíríà èyí lè ṣe ẹ gbà wá èyí social amenities ẹ gbà wá nísìnyí gbogbo wa àbá alùfúnà tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣe tọ́lọ́ tó fẹ́ ṣe dáadáa tó bá ti lọ Saudi tí wọ́n bá ti fún ọ ní masalasi sọ́kọ̀ ọ̀gbà ilé iṣẹ́ nìkan bá wà dáadẹ̀ social. ṣé mọ̀ yí ọ̀rọ̀ tí Alfaakeem sọ ṣé mọ̀ yí ọ̀rọ̀ wá ìmpọ̀tántì ṣé rí àkàn pariwo ìjọba lórílẹ̀‐èdè ni wọn àwa gan mú fìyà jẹrẹ ara ló pọ̀ ìgbọ́rọ̀ ọ̀rọ̀ tá Alfaakeem sọ ìyá dénú síìtì kan bẹ́ẹ̀ ìyá rí bíi mọ́sálásí ìyá rí bíi 5 ìyá débò mìíràn ìyá rí bíi 6 bẹ́ẹ̀ dẹ̀ ní chọ́ọ̀chì náà ìyá débò mìíràn ìyá rí chọ́ọ̀chì bíi 7 bíi 8 èdè ṣiṣẹ́ ní Nàìjíríà èyí tí a lọ sí àràfà èyí á yà gba kínní wọ́n yà bá ẹ̀ dájú mọ́sálásí sílẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ náà tó lọ sí Jerúsálẹ́mù ṣé wọ́n á fẹ́ ṣeré nìní ṣé ní ń fi mọ́sálásí àti chọ́ọ̀chì ṣe ní ń fi ń ṣe bísínẹ́sì ní mú un ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni ìyá dẹ̀ méje mẹ̀kúnnù a kàn pariwo ìjọba ni bẹ́ẹ̀ dẹ̀ ni chọ́ọ̀chì pọ̀ sí lójoojúmọ́ mọ́sálásí pọ̀ sí kàn fi gbogbo chọ́ọ̀chì hàn dá sílẹ̀ pátápátá kàn fi ṣe ọ̀pọ̀ ríyan bísínẹ́sì náà fi chọ́ọ̀chì ṣe bísínẹ́sì náà fi mọ́sálásí ṣe èyí ṣe torí pé kẹ́lòmíì lè sìn lọ́rùn ló fi dá chọ́ọ̀chì sílẹ̀ mo gbé dánsákì fún Alfaakeem fún ó sọ bẹ́ẹ̀ ni ibi tí a ti mọ̀ pé ṣé rí àwọn àfá gidi sì wà bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn pásítọ̀ gidi sì wà ṣé rí wọn Alfaakeem sọ ó lójú pásítọ̀ tó lè sọ̀rọ̀ tá Alfaakeem sọ ó dẹ̀ lójú àfá olójú ìmọ̀ọ́mù tó lè sọ̀rọ̀ ru Alfaakeem sọ ibi tí a ti mọ̀ pé ènìyàn rere wà nínú rin ṣùgbọ́n ènìyàn búburú ló pọ̀ jù á dá chọ́ọ̀chì sílẹ̀ á fi chọ́ọ̀chì ṣe business ebi adé àpọ̀mọ̀ ọjọ́. amenities nìkan wá fún wa táwọn àbájá lè ṣẹlẹ̀ a ní ìdí àwọn ilé ìwòsàn ọ̀fẹ́ náà tó jẹ́ pé táwọn èèyàn bá débẹ̀ wọ́n á máa rí àwọn oògùn gbà lọ́fẹ̀ẹ́ wọ́n á máa rí ìtọ́jú níbẹ̀ lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá fún yín ní mọ́ọ̀sì ẹ sọ fún wọn pé iléeṣẹ́ kódà kan wá dá iléeṣẹ́ bàtà rẹ̀ iléeṣẹ́ bàtà kó jẹ́ èèyàn 10 lè ṣiṣẹ́ níbẹ̀ ẹ wo gbogbo mọ́sáàsì wa bó ṣe pọ̀ tó bí kí mọ́sáàsì 5 tí mi ládùúgbò kan kí wọ́n mú ká fi mọ́sáàsì 2 lẹ̀ ká sọ 3 nu mọ́sáàsì yẹn ká sọ di factory láti máa produce nǹkan bẹ́ẹ̀ ajá àríná máa produce mi kan á máa produce bàtà mi kan á máa produce báàgì mi kan á máa fẹ́ kí yòókù kírun ọlọ́run ọ̀wọ́ kí n lọ ṣe mọ́sáàsì lọ́lọ́run owó tí ó fi ṣe tábìlì àdìyàn náà ọlọ́run ni ó mọ́sáàsì ṣé ògbẹ́ tí lọ mọ́sáàsì ni ó wà àdìyàn náà ṣé ògbẹ́ tí lọ jẹ́ ní ọwọ́ àdìyàn náà nínú àdìsí kan tí àbúrò rẹ̀ gbà wá àbúrò rẹ̀ àjẹkọ̀ọ́ àbí àná sọ pé inna Allaha la yansuru illa ajsamikum wala illa suwarikum walakin yansuru illa qulubikum wa a'malikum. Ànábì àbúrò rẹ̀ àjẹkọ̀ọ́ àbí ànábì ní Ọlọ́run sọ fún wa pé òun ò ní wo bọ́dì wa bó o ṣe rẹwà tó bó o ṣe sígbẹ́lẹ̀ tó bó o ṣe fáyìn tó pé báyà yẹn lọ́wọ́ wà wò kódà Ọlọ́run ní wo lọ́wọ́ ní kò ní wo fìlà pé ẹ bá ju lọ́wọ́ ní oníyàwó àlìjẹ́ náà wà láwọn yẹn lọ́wọ́ wo irùngbọ̀n lọ́wọ́ wo ẹ̀fìlà lọ́wọ́ wo
súnà ni tó bá ṣe èèyàn lè ṣe kó ṣe súnà kó má pààyàn lọ so ìtì Ọlọ́run wò walakin yansur illa qulubikum wa amalikum ọkàn yín kí masáàsì ọ̀pọ̀ ẹ̀wọ̀n masáàsì kò sórílẹ̀-èdè tí wọ́n ti ń sin Ọlọ́run tó Nàìjíríà kí ló dé táyé Nàìjíríà wà tàtó báyìí lágbàáyé lẹ́yìn Saudi ibi tí masáàsì tó ti pọ̀ jù lọ lẹ́yìn Saudi o lẹ́yìn àwọn ilẹ̀ lárọ́wà o ní gbogbo àgbáyé lẹ́yìn Nàìjíríà ni ẹ máa bọ̀ ṣé Nàìjíríà ni ànábì ti dìde bí masáàsì ṣe wá pọ̀ ní Nàìjíríà hàn tábà tó wọ́n sọ pé lágbàáyé o níbo ni chọ́ọ̀ṣì tó ti pọ̀ jù o Nàìjíríà ni ẹ máa bọ̀ ṣé Nàìjíríà ni Jésù ti dìde ni síbẹ̀síbẹ̀ bó ṣe wá pọ̀ yẹn ǹjẹ́ ìpayọ̀ Ọlọ́run tó nǹkan masáàsì kan pọ̀ ìpayọ̀ Ọlọ́run kéré chọ́ọ̀ṣì pọ̀ ìpayọ̀ Ọlọ́run kéré inna akramakum inda Allahi atqakum àwọn tá jẹ́ ní àpọ̀lẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹni ìpayọ̀ Ọlọ́run ni o masáàsì kan pọ̀pọ̀ yẹ̀yẹ́ ò ní túmọ̀ o chọ́ọ̀ṣì kan pọ̀pọ̀ yẹ̀yẹ́ ò ní túmọ̀ o lọ́ọ̀ fi jásí pé ọjọ́ tí Nàìjíríà bá máa dá kí Nàìjíríà kó tó lè dá ó di ọjọ́ tí Nàìjíríà náà bá tó dìpọ́tù àwọn òyìnbó láti Nàìjíríà lọ lu wọn pé a dìpọ́tù ẹ ìwọ náà máa lọ lu yẹn á lé ọkùnrin lu wa ṣé wọn Nàìjíríà ó lè dé stage yẹn sá bí àwọn UK Canada US bí wọ́n ṣe máa dìpọ́tù àwọn èèyàn wa látọ̀ yẹn wá sí Nàìjíríà ṣé Nàìjíríà náà lè dé stage káwọn náà máa dìpọ́tù àwọn òyìnbó lọ síbi wọn sá ọjọ́ tí irú nǹkan báyẹn bá tó wáyé ní Nàìjíríà tí Nàìjíríà náà tó ń dìpọ́tù àwọn òyìnbó padà sílùú wọn pé Aláàfin olùwà máa lọ ọjọ́ náà ní Nàìjíríà tó lè dá kí ló lówó Nàìjíríà jẹ́ ọ̀dá ààrẹ ènìyàn o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ gba mọ́sáàsì wá sí Nàìjíríà yìí mọ́sáàsì Jamiu ni wọ́n lọ pé kẹ́kọ́ mọ́sáàsì ńlá mọ́sáàsì Central Mosque wọ́n ra kọ́ mọ́sáàsì kólóbó kan wọ́n ra bọ́ọ̀ náà máa ní kẹ́gbẹ́ wọ́n á gbẹ́ kànga kékeré kan ẹ wo bí tí àwọn yẹn náà ni wọ́n tún wá ń takò àwọn àbáwá pé àwọn àbáwá ìsálù fún náà o pé wọ́n máa ṣe ẹwà àbòsí a sì ní kí Nàìjíríà ọ̀dá ànìkẹ́ ẹgbẹ́ bọ́ọ̀ ẹgbẹ́ kànga ànìkẹ́ ẹ̀kọ́ mọ́sáàsì náà ẹ̀kọ́ kékeré àwọn yẹn ń tá fún àwọn àbáwá ìsì alùsùnà gidi wọn ìṣe yẹn wọn àdúró déédéé ẹwọ́n dàpọ̀ yẹn tí tọ́jà gba alárúbáwá ọ̀tọ̀ ni mọ́sáàsì yẹlé ọkọ̀ ní kálómi ọkọ̀ mọ́sáàsì bíi mẹ́wàá tó bá ti kọ́ bíi mẹ́ta ìyókù yóò fowó rẹ̀ yóò fi gbà mí ẹ̀dẹ́ni yóò fi túnra rẹ̀ sí àtàn fámìlì ẹ̀. àwọn yẹn tí wọ́n ń pa àwọn àbáwá nílẹ̀ wọ́n á pè wọ́n ní àwọn oníbíbíà àwọn tí ọ̀gbẹ̀sìn àwọn tí òdòdó déédéé àwọn alábòsí ẹ dákun kí ló ń. so mo lọ sí di èyí pé gbogbo alùsùnà àti tẹ̀blíì tí ó bá lọ sí Saudi láti èlé lọ ẹ má gba mọ́sáàsì wá Nàìjíríà mọ́ mọ́sáàsì tó mọ́sáàsì ti pọ̀ tó ilé iṣẹ́ ni ẹ bá wa gbà wá ẹ wo Ibrahim Traoré Ọlọ́run dákun jẹ́ kẹ́mi ẹ̀mí president Burkina Faso ìtọ́sọ yẹn ó wú mi lórí púpọ̀ ó wú mi lórí ẹ wo ọmọ 39 years so ti wọ 40 ni mi ò rò kó ti wọ 40 39 years ni Ibrahim ọmọ ìkéré ẹ wo passion tó ní fún wọn ẹ wo passion ẹ wo ìfẹ́ tó ní fún ẹ àwọn Saudi ọ̀fà Ibrahim Traoré wọ́n ọ̀fà wọn ní 200 months ó lóun ọ̀fẹ́ ó ní social amenities ní ká bá wọn ká wá ṣe fáwọn ká wá bá wọn ká kún àwọn lọ́wọ́ ká wá bá wọn kọ́ school ká wá bá wọn kọ́ mọ́ ká wá bá wọn kọ́ hospitals and schools and social amenities táwọn ní ká wá ṣe fáwọn àwọn ọ̀fẹ́ mọ́sáàsì unlike àwọn àfáà súnmọ́ wa tán gba mọ́sáàsì láti Saudi tó yẹ pé bí mọ́sáàsì ti ṣe pọ̀ tó yìí tán bá tún lọ wọ́n á tún gba mọ́sáàsì wa mọ́sáàsì tán gbà wá kì í ṣe torí pé káyọ̀ máa kí ló bẹ̀ torí títí ẹni o torí tán bẹ́ẹ̀ jẹ ni o tó bá jẹ́ pé torí títí wa ní ó yẹ kó rí wọn ti pẹ́pẹ́ mọ́sáàsì kọ́la nílò mọ́ àwọn ọ̀dọ́ ń jáde wọ́n parí ní jamia àwọn ọ̀dọ́ ń jáde wọ́n parí universities wọn àríṣẹ́ wọn fẹsẹ̀ gbálẹ̀ kiri ẹ dákun ṣe mọ́sáàsì àti ẹ̀jẹ̀ kọ́ńtì kan ti sanwó fún ìmáàmù ní mọ́sáàsì ìmáàmù ti kírun mọ́sáàsì Nàìjíríà tó ti mọ ìyàfa Nàìjíríà kan sọ pé káwọn àfọ̀ lọ wá ṣẹṣẹ táwọn ọmọ ìyàfa Nàìjíríà bọ́ọ̀lù àfọ̀ òsì ní sí jálàbí àbáàdì kírun ó ní oṣù Ramadan ẹwọ wàhálà tí àfọ̀ ṣe nínú Ramadan ó á máa kírun fún gbogbo jàmá kò sí sálárì fáfá ẹwà ní kọ́ mọ́ sí jálàbí kọ́mọ wà ọ̀nà tí ó gbà jẹun so ibi tí nǹkan ti wọ́ wá pọ̀ ó ti wọ́ ibi tí nǹkan ti wọ́ wá pọ̀ gan so ìgbésẹ̀ tí Ibrahim Traoré tó gbé ìyẹn president of Burkina Faso ó wù mí lórí o ó wù mí lórí ní torí pé àdìsí kan jẹ́ kó ya pé tá a bá fẹ́ kọ́sẹ̀ èèyàn méjì náà ní ká kọ́sẹ̀ la hazada illa bisnatayni rajulun ata Allahu hikma فسلطه فهو يكدي بها أو يعلمها مراتي رجل آتاه الله حكمة فهو يكدي بها أو يعلمها ẹni tọ́lọ́ ń fún ní hikima wisdom làákàyè tó wà fi ń ṣèdájọ́ òdodo tó tún fi ń kọ́ àwọn ẹlòmíì anábìlà lè jowú ẹni bẹ́ẹ̀ mo jowú Ibrahim Traoré pẹ̀lú wisdom tọ́lọ́ ń fún a sì tún lè jowú èèyàn kan rọ́jù ló ń átáwù láwù máa náà fàṣálátọ̀hù bìlẹ̀ hákì
ẹni tọ́lọ́run bá fún lówó tó wá ná sójú ọ̀nà ọlọ́run kọ́tán a lè jó wu ẹni bẹ́ẹ̀ tó torí ìdí eléyìí gbogbo àbá àsúnà kan láti ìṣe lọ ẹ mọ́ gbàmọ́ sáásì àti bọ́ òmà ilẹ̀ wa àtàbàgbẹ́lẹ̀ fúkẹ́sẹ́ omi ọ̀yọ́ àní ìdí ẹ̀ ń tá a nílò òun náà ní kẹ́ni ẹni pé àwọn Saudi wa ká wá kọ́ àwọn hospitals fún wa káwọn èèyàn ọlọ́mọ gba ìtọ́jú ọ̀rẹ́ mbẹ́ torí pé àwọn hospital wa ní Nàìjíríà mọ́túárì ni kẹ́ ẹ̀ lè débẹ̀ kẹ́ ẹ bá oògùn bó ṣe rí nìyẹn káwọn ṣe títí wọn yẹn standard way ká máa lọ bẹ̀ á máa gbé kúrò sí Saudi á máa gbé kúrò á máa pé àwọn náà ń ṣe ogun nǹkan yẹn torí tọ́lọ́ ni kì í ṣe masalasi nìkan náà máa fún wa káwá dá nǹkan mẹ́lẹ̀ kọ́ má jẹ́ masalasi nìkan tọ́ba yẹ pé lóòótọ́ wọn fẹ́ ṣe tọ́lọ́hún torí pé ẹ̀sìn Islam gbogbo tí ń jẹ́ ẹ̀sìn tí humanity bá ti kó bẹ́ẹ̀ kì í ṣẹ̀sìn mọ́ gbogbo ẹ̀sìn tí humanity bá ti kó bẹ́ẹ̀ kì í ṣẹ̀sìn mọ́ torí pé kí ni Jésù wá peace humanity ni kí láti wá peace humanity ni torí ìdí eléyìí kí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa o Ọlọ́run lè fi wálẹ̀ o a kó àwẹ̀ o a kó Ramadan o gbogbo ọdún tí fún mi nìkan àwẹ̀ gbàgbé láti fún mi nìkan àwẹ̀ mi ò Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ikú dédé àsìkò gbogbo yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí ẹ̀ ń ti ń gbọ́ wá tí ẹ̀ ń ti wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tí ẹ̀ ń fi wò wá ojú náà mi àfọ́ etí tí ẹ̀ ń fi gbọ́ wá etí náà mi àdì oréré bí yé létí yẹn mi àgbọ́ o adúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn tí ẹ ṣe subscribe àtẹ̀yìn tí ẹ subscribe kí n bá a subscribe sórí ètò wa kí n bá a share rẹ̀ kí n jẹ́ kí fọ́nrán kó kárí gbogbo àgbáyé kí n bá wa like ẹ̀ ní tí yẹn náà bá fẹ́ sọ kí n sọ sápò kọ́mẹ́ǹtì ó dìgbà ire o.